ẹni tó bá dáa táyé rò pé kò dáa tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí wọ́n ń bàjẹ́ nítorí tó bá wọlé Ọlọ́run sùn la máa ń mọ irú èèyàn tó jẹ́. Ẹni tí ayé bá dá táyé rò yìí pé kò dáa tó ń pariwo ẹ̀ ó máa kú dànù ni inú iná ló máa wọ̀ níjọ́ tó bá ti kú la máa mọ inú iná ni inú iná kọ́. Ariwo ti ta gèè lágbo òṣèré tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí ikú òjijì tó pa gbajúmọ̀ òṣèré tíátà Murphy Afolabi jáde láyé ní ọjọ́ Sunday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023. Ìwádìí fi hàn wípé ó ṣubú ní balùwẹ̀ ilé rẹ̀ tí ó sì fara pa. Gbogbo ìgbìyànjú láti dóòlà ẹ̀mí rẹ̀ náà sì já sí pàbó. Ìròyìn eléyìí mú ìyàlẹ́nu àti ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ wá fún gbogbo àwọn èèyàn nítorí wípé láìpẹ́ yìí náà ni ọmọkùnrin Murphy Afolabi ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó pé ọmọ ọdún 49 ìyẹn 49 years of age. Ó mà ṣe o. Murphy Afolabi jẹ́ ògbóǹtagìrì òṣèré tíátà tó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré sinimá. Bákan náà ni ó sì tún jẹ́ olùdarí fún àwọn sinimá kan. Ó fi ìyàwó àti ọmọ sílẹ̀ lọ. A gbàdúrà pé kí Ọlọ́run ọba kó pàṣìṣe ẹ̀rẹ́ kó dẹ̀ tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa Dágúró wọ́n ní pàtàkì wọ́n dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ jọ. Gbogbo àwọn ọmọ tó dẹ̀ kú jọ náà gbogbo náà ni wọ́n yàn. Now níjọ́ tí ìṣẹ̀lẹ̀ gbogbo wa pátápátá àti ìyàwó àtàwọn ọmọ lẹ́yìn òkú bàbá Dágúró báyìí kí Ọlọ́run gbé wọn dìde ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ àwọn átíìsì wa pátápátá ẹ jọ̀ọ́.